Ghetto love. Ghetto love. Fún ẹ̀yin tí ẹ ti wo sinimá Ghetto Love apá kìíní àti apá kejì, ẹ mọ̀ wípé ká tó ṣe àfihàn sinimá àwa máa ń gbá research. Mo ti gbá research lórí sinimá Ghetto Love apá kejì, mo ti wò more than 3-4 times nítorí pé àwa máa ń wo sinimá bí àwa ṣe ń wo sinimá yàtọ̀ sí bí ẹ̀yin ṣe ń wo sinimá. Àwa máa ń wo sinimá like 4-5 times ká tó sọ̀rọ̀. Àwọn èèyàn ti ń pè mí pé roti bẹ́ẹ̀ ó yẹ kó ti ṣàfihàn lórí sinimá Ghetto Love. Mo ní ẹ farabalẹ̀, àwa ọ̀kan lè dédé máa sọ̀rọ̀ sórí YouTube láì mú facts dání. So ìgbà tí mo ti wo Ghetto Love apá kìíní àti apá kejì tí mo ti rí fact tó jó òótọ́ bẹ̀ dì mú ni mo fi ní ó yá ẹ jẹ́ n sọ̀rọ̀ lórí ẹ̀. Kí tó sọ̀rọ̀ púpọ̀ ẹ kọ́kọ́ bá mi wò nǹkan tó ṣẹlẹ̀ sí Ghetto Love. Ìyẹn Ibrahim Yekini àti ìyàwó ẹ̀, àwọn méjèèjì ní Ghetto Love, wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Sáàdì àníṣe ló ń ṣèdárú ẹ̀ mi mo máa ń já wọn pé wá ọmọ owó tèmi ò kú ó lọ fọ́lùdé ni ó lọ ti dé padà bẹ́ẹ̀ yẹn. àwọn ọmọ àgbàdo crossing nǹkan déjú ṣàgá tó yìn. àwọn ọmọ wọn kàn ń sunkún kiri ni àwọn ọmọ Ìkòròdú kọ́. Ìkòròdú ọ̀gá. ẹ sáàdì kú ni sẹ́ wọ́n ní ẹ jẹ́jẹ́ dà ọmọ gbogbo wọn mọ̀ sára sẹ́. Ìkòròdú ọ̀gá wọn mí sí mi. burúkú sẹ́ àdékù òkè bí eku látijọ́ tó tilẹ̀ mí gan mo kàn wà á lé ni kò sí ọkàn mi àtìfò mi happy gan mo sáàdì ọkọ ni mo ní ìsirẹ rí mi ó dé padà ẹ ṣíra ọmọọba ti kún rẹ níwèé tí bọ ọkọ ṣùgbọ́n alájẹjẹ ń sáré tọ ọba eléyìí náà. ọ̀gbẹ́ni wọ́ọ̀kì ní padà jọ kí ìyá ẹ lọ wọ ẹjọ́. àwọn ẹ báwo mi ní láti wà lára mi ti kún mo tó mi sí mi ni. ọkọ mi òun gbà mo kàn fi lọ́ọ̀fù ọlá lọ́ọ̀fù mo fi ń dì mọ́ ẹyí ọ̀gbẹ́ni ọwọ́ ẹjọ́ ìyá ẹ ń gbàjọ ìyá ẹ ń gbàjọ ọ̀tọ̀ọ̀tọ̀ má lọ dàpọ̀ gbà ọ̀yà lọ wẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nínú sinimá Ghetto Love, JJ kò fi ìyàwó ẹ̀ ṣeré ṣùgbọ́n onílé ó fẹ́ gba ìyàwó JJ. Ẹ ti mẹni tó ṣe onílé ìyẹn Akínọláyà, òun ló fẹ́ gba ìyàwó JJ. Ó dẹ̀ ti mọ̀ wípé àwọn ọmọ líle ẹni tó bá ti fall in love pẹ̀lú ó lè fowó gbà á ó lè fi gbà kó jọ. So nǹkan tó ṣẹlẹ̀ nínú ghetto nìyí tí ó fi jẹ́ pé onílé àti JJ wọ́n á bẹ̀rẹ̀ sí ní figagbága àwọn méjì ọmọ ọ̀tá àsọmọ ọ̀tá ọmọ líle àsọmọ líle ṣùgbọ́n àwọn amẹni tó máa le jù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ onílé ó láwọn ẹrùkú ó dẹ̀ tún lówó, JJ ó lẹ́rùkú ṣùgbọ́n kò lówó, so ẹni pé ó ti lọ fà. Wọ́n lé tààràn JJ lọ sí ẹ̀wọ̀n náà ẹ̀mọ̀ JJ dé padà. Inú apá kẹta kí tó sọ̀rọ̀ púpọ̀ lórí sinimá yìí mo fẹ́ kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ lápá bí ẹ̀yin tèmi ẹ kọ́kọ́ wò náà. Fún ẹ̀yin tèmi tí ẹ̀ ń bá mi ká lọ lórí àwọn àfihàn tí máa ń ṣe ẹ jẹ́ bá mi lọ sí comment section, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi sọ àwọn nǹkan tẹ́ notice lórí sinimá Ghetto Love apá kejì. Ẹ dẹ̀ wá bá mi subscribe sórí YouTube channel mi fún ìwọ tí o bá fẹ́ wo sinimá Ghetto Love apá kìíní àti apá kejì. Wá lọ sórí YouTube channel Victoria Adeboye TV, ibẹ̀ ló máa ti rí Ghetto Love apá kìíní àti apá kejì wò, àfihàn lásán lèmi ṣe. Ẹ jọ̀ọ́ bá mi lọ sórí comment section nǹkan tẹ́ bá notice lórí sinimá yẹn fún nǹkan tí ẹ bá fẹ́ kàn add àbí nǹkan tẹ́ fẹ́ kàn yọ kúrò lórí sinimá Ghetto Love, ẹ bá mi sọ sórí comment section. Ibẹ̀ ni a máa ti sọ fún àwọn tó ṣe sinimá yín pé nǹkan báyìí làwọn fans wa sọ pé àwọn fẹ́. So ìwọ tó bá fẹ́ rí apá kẹta Ghetto Love bá mi lọ sórí comment section kó bá sọ pé ó fẹ́ wo part 3. Ó mọ̀ wípé tó bá ti ṣàfihàn wọ́n gbọ́dọ̀ drop part 3 yẹn. So JJ ti dé láti ilé ńlá. Ẹ mọ̀ wípé part 3 yìí ó máa lọ fà ó máa nẹgba ó máa kiri máa fà já. So ẹ̀yin tèmi ẹ lọ ra data o. Mo kàn ní kí jẹ́ kó yé yín. So kẹ́lẹ̀ mọ̀ bí tí wọ́n parí Ghetto Love apá kẹta sí. Orúkọ tèmi ò yí padà èmi lọmọ yín Rotibene ọmọ kò ṣọ̀fẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Rotibene ọmọ kò ṣọ̀fẹ́ TV. Tẹ́ bá fẹ́ wo Ghetto Love apá kìíní àti apá kejì àti apá kẹta ẹ bá mi lọ sórí YouTube channel Victoria Adeboye TV. Ẹ bá mi lọ sórí YouTube channel Victoria Adeboye TV, ibẹ̀ lẹ máa ti rí sinimá Ghetto Love wò. Ní rí jù báyìí lọ.